bíbélì tán náà kọ fún wa yìí lára àwọn nǹkan tí àwọn baba ńlá wa tán bá lọ́wọ́ baba ńlá wa wọ́n kọ síbẹ̀. Kò sí ẹ̀dá alààyè kan báyìí tí ọba mi Èdùà adáwásáyé tí ò fún ní ẹ̀bùn ẹ̀mí kan tàbó mìíràn. Mo ti sọ fún wa rí, ìwọ tó bá ṣe ń sáré lé àwọn aṣèrè Ase Oni káàkiri, ẹ rí wípé ńgbà táwa kan kéré, ńgbà tí generation wa kéré, táwọn ìyá wa bá fẹ́ lọ kiri lọ́wọ́ yá àwọn tó ń tajà, àwọn bàbá wa ń ṣe okòwò, ẹlòmíì á gbé ọjà sórí, tí èèyàn mẹ́wàá bá pè é á sọ pé òun padà bọ̀. Ó dìgbà tó bá tó rí one particular customer tó yẹ pé tẹ́ni yẹn bá kọ́kọ́ bá ara ọjà báyìí, ìfà wọ́n á fẹ́ ra tray tó fi ń tajà yẹn. Ẹ̀bùn kan nìyẹn. Níbi tí mo mọ̀ dé, wọ́n ní àwọn kan ní ajé lọ́wọ́. Ṣé ẹ rántí? Wọ́n ní ajé ní kinní yẹn. Ọmọ mi wà ìdí àrò, òbí ò kì í tètè kọbi ara sí tí mo fẹ́ sọ yìí. Ìyá lè máa fi iná igi dáná nídìí àrò. Ọmọ ní mọ́ọ̀mí ẹ sì rí wípé kí lè ní ìtò sú, ẹ rí wípé ẹnìkan ó sì pa yín lẹ́rìn ayọ̀. Gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ lọ́nà múra jà ní bí ó ṣe máa wí kótókótó nu ó ń rarùn. Kìíní ìyá máa ṣẹlẹ̀ from time to time. Létà ni ìyá kó tó di pé àwọn ẹ̀sìn wa bayé wa jẹ́. Tó bá ti ṣẹlẹ̀ bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta, ìyá yẹn wá bẹ̀rẹ̀ sí ní kọbi ara sí ìtìrú ọmọ bẹ́ẹ̀ bá sọ. Ṣé wọ́n da òróró sọmọ yẹn lórí? Ṣé wọ́n bu epo há lọ́fun? Ṣé wọ́n fi ẹ́ńjìn hàn ìlera níkùn? Ibi tẹ́ ti máa mọ̀ wípé nǹkan ti ṣe wá nìyẹn. So sorry joy giver fún network yẹn. Wọ́n ò fún lọ́rọ̀ lọ́wọ́ ṣe kẹ́kẹ́. Àwọn tó bí igi ò mọ manual ẹ̀. Ọmọ yẹn ń sọ àsọtẹ́lẹ̀ láti kékeré. Àwa fúnra wa a ní ìmísí, ṣùgbọ́n ìmídélì tá a bá ti tẹ orí sí abẹ́ àwọn bàbá òṣì, àwọn bàbá rádaràda tó ń rìn kan káàkiri yìí, ìyí tí wọ́n kọ́kọ́ ń ṣe ni wípé nǹkan tó so yín pọ̀ tí bá ti fẹ́ parí program á fi round ẹ̀ up, ìyí tó so yín pọ̀ mọ́ ẹlẹ́dàá yín tẹ́ ẹ lè fi receive message wọ́n ti bàjẹ́, wọ́n ti gé. You will hear it today is a big secret. It is a big secret. Màá dẹ̀ bá yín mú jáde nínú bíbélì yìí. Wọ́n ti bàjẹ́. That is why tó yẹ pé ọ̀pọ̀ nù yín kó tó di pé ẹ wọ ìjọ yẹn, ẹ máa ṣe àkáǹtì bí ayé yín ṣe wà. Ẹ lọ ní ìwé tẹ̀ ń kọ nípa ìgbésí ayé yín sí, bí mo ṣe rí rèé, bí mo ṣe wà lélẹ̀, bí mo ṣe wà lélẹ̀, bí mo ṣe lè. Ẹ máa notice wípé ẹlòmíì wà tó jẹ́ wípé tó bá wà ní ibi tí ìròbìnújẹ́ wà, àwọn oníròbìnújẹ́ immediately in tí mo fẹ́ sọ yìí, in tí mo ti experience rí dáadáa ni. Ẹnìkan lè máa bóyá ládùúgbò ẹ, bóyá inú ẹnìkan ò dùn ọ inú ẹ̀ bàjẹ́, nǹkan kan ṣẹlẹ̀ sí, depression ó ti ṣẹlẹ̀. Ẹ máa rí neighbor ẹ̀ tó máa kọrin mo gbàgbọ́ tọ́, kò lo instrument, kò lo guitar, kò lo kẹ́kẹ́, wọn ò lulu sí, ṣùgbọ́n orin tó ń wá látẹnu ẹ̀ ó dẹ̀ ń tú ẹni yẹn sílẹ̀ kúrò nínú depression. Kí lẹ tún fẹ́ jẹ́ kí Elédùmarè ṣe fún wa? Tí ó sì máa kí Elédùmarè ibi tó ti fọṣọ, àwọn tó bá wá ń gbọ́ ohùn yẹn wọ́n wá lọ máa dúró sí ojú window. Tí ẹni bẹ́ẹ̀ bá wá travel, wọ́n máa miss ẹ̀ bí brother lágbájá máa ó máa travel, sister lágbájá àti ẹ̀rí. Tí ẹni bẹ́ẹ̀ bá wá dé, wọ́n máa wá sọ fún pé a miss yín o, orin tẹ́ máa ń jí kan láràárọ̀ yẹn kíní kan. Ìgbà yẹn lẹ́ni yẹn máa mọ importance ẹ̀. Ṣùgbọ́n immediately tẹ́ni yẹn bá ti tẹrí sí church, àwọn ibi tó ń pè ní church òfò rádaràda ẹ̀, gift yẹn máa lọ. Ẹlòmíì wà tó jẹ́ wípé ìmọ̀ àyà lásán ni pé tí n bá dẹ̀ lọ bí iṣẹ́ lẹ́nìí ara ń sọ fún mi pé nǹkan máa ṣẹlẹ̀. Ẹlòmíì lè dúró sẹ́gbẹ̀ẹ́ títì báyìí
immediately kí ni ìyá máa sọ fún pé kúrò níbi bíbá yìí, kúrò ní ibi tó wà yìí. Tó bá wá ṣagídí tí ẹni bẹ́ẹ̀ bá rí àánú gbà lórí agídí tó tún wá ń ṣe yẹn, ó lè jẹ́ wípé ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ máa ní bọ̀dẹ́ ẹjọ́ gbẹ́rù mi. Ẹ mọ Elédùmarè wà láì n tó wà lọ́wọ́ Elédùmarè náà ti fi báyé yín jẹ́ tí ò jẹ́ kẹ́ ẹ mọ Elédùmarè yẹn fúnra ẹ̀. Olórin kan tí mo bá pàdé ní 2017 ó ní help me love you love the giver more than the giving, help me love you Jesus more than anything. Orin yẹn gbà very loaded gan, mi ìmọ̀jẹ̀ ẹ̀yin tẹ́ ẹ gbọ́ orin yẹn rí. Let me love the giver more than the giving. Let me love the healer more than let me love the healer more than the healing. Mi rò bọ́rọ̀ yẹn ní mí nì. Irú ẹni bẹ́ẹ̀ wá ní ẹ̀jẹ̀ gbẹ́rù mi, immediately tó bá kúrò bẹ́ẹ̀ tó bá ní kó lọ gbẹ́rù ẹni yẹn báyìí, mọ́tò àgbàbẹ̀ kọjá, a máa wá wò pé níbi tí mo ti kúrò yìí Ọlọ́run ò ṣe o. Many of you lè pẹ́ ti wọ mọ́tò rí tẹ́ẹ̀kẹ̀dẹ̀ máa sọ̀kalẹ̀ pẹ́ ẹ̀ lọ́mọ́ lọ́wọ́ wájú gbà tẹ́ bá máa wọ the next motor. Kí lẹ rí tó ṣẹlẹ̀? Ó ti ṣẹlẹ̀ rí sẹ́mi dáadáa, Lagos Ibadan express road. I know what I'm talking about. We don't know that God. Olè ni wá. Okay, for example, nígbà tá kéré, ibi tẹ́ ti máa mọ̀ pé olè ní gbogbo wa lélẹ̀. Kì í ṣe bí àwọn bàbá Adébóyè o, àwọn dẹ páńpẹ́ ni. Náà nígbà tá kéré, kí la fi máa ń dẹ pàkúté Prissy, thank you so much. Àbùdí ntọ́lọ́kùn, àbùdí ntọ́lọ́sà. Kí la fi máa ń dẹ pàkúté fún eku? How many of you lẹ rántí kí la fi máa ń dẹ pàkúté fẹ́ku? A máa ń lo indoseed àti rice. Ìgbà ní àwọn ìyá wa ní ká lọ ra ẹja díndín wọ́n wá fi indoseed sí. Indoseed láyé gbẹ̀yẹ̀ dẹ̀ lélẹ̀ ó ń ṣiṣẹ́ dáadáa, a máa ra gbọ̀n sí ni. Gbogbo ìgbà yẹn tá a bá fẹ́ dẹ pàkúté fẹ́ku, a tún máa jẹ lára ẹja yẹn dekumagbolo oris green bẹ́ẹ̀ ni. Now ìdẹ́kù ṣé kí ló dé tí wọ́n máa lo obì? Kí ló dé tí wọ́n máa lo orógbó? Kí ló dé tí wọ́n máa lo ìrèké láti fi dẹ pàkúté ńgbà yẹn? Ṣé bí ìtẹ́kù bá fẹ́ jẹ tó mọ̀ jẹ? Ṣé bí ìtẹ́kù bá fẹ́ jẹ náà fi ń dẹ pàkúté fẹ́ku? Now ẹ wò from this perspective, gbogbo ẹ̀ tẹ́ nǹkan sentimental jọ pé à ń bọ́ àwọn bàbá Adébóyè tó dá àwọn bàbá yín nínú Olúwa, àwọn bàbá àgbàyà. For example, sìn nígbà táwa kéré kó tiẹ̀ tó di pé àwọn bàbá Adébóyè ìgbàpò under ministry mi làwa ti fàyè wa fún Jésù. Mo dẹ̀ mọ orí tá a máa ń kọ lọ síwájú pẹpẹ ńgbà yẹn tá a máa ń sunkún. Ẹ̀jẹ̀ mọ̀ já mi tí n bá ń parọ́ náà. Kẹ́yìn ìgbà tá a bá fàyè wa fún Jésù tán, ọ̀tá lọ sí church ńjọ́ Sunday ńgbà yẹn, message tá a máa gbọ́ ńjọ́ Sunday, the message will make us to be human and sane for like títí wọ́n bí Friday Saturday, torí message yẹn máa wà lọ́kàn wa ni. Gbogbo ìgbà tí mò ń sọ yìí lẹ máa fẹ́ pa ẹrántí ìgbà tá a ti mọ̀ pé èkòló kó tó di pa ṣe biological study reason tí iyọ̀ ṣe máa ń pa èkòló. Inú wa máa ń nà tá a bá lọ bu iyọ̀ ńgbà yẹn, a máa dà sí èkòló yẹn máa wá rí kù, a máa rí kù, okay, a wá já sí wẹ́wẹ́ kó tó kú. What we were doing then without knowing was that we were carrying out what they call osmotic pressure, because hydrostatic skeleton ní èkòló ní ìtorí ẹ̀ lẹ ṣe máa rí tó máa ṣe báyìí. So when you apply salt on the surface of that skin, it is going to be drawing water molecules out of the earthworm. Bọ́ńgbà tá a fàyè wa fún Jésù ń gbà yẹn torí àwọn mẹ́sẹ̀gì tá a gbọ́. We could not do it again. We could not even hurt our friends on the soccer field again. Ẹ jẹ́ ẹja mi ẹ̀yin àgbàlagbà tẹ́ jù mí lọ tẹ́ wà nílé tí bí mo ń sọ ẹja mi tí ń bá parọ́. Ẹ rántí eré wèrè kan tá a máa ń ṣe ní class tọ́rẹ̀ yín máa dìde ẹ máa wá mú pẹ́ńsù ẹ máa wá gbé síbẹ̀ ẹnìyàn wá jókòó lé lórí a máa wá rẹ́rìn òṣì a máa rẹ́rìn rádaràda.
ṣùgbọ́n gbàtà fàyè wa fún Jésù, we knew it was wicked. How many of you remember the days of SU? Tí SU kan bá wà nínú kíláàsì yín gbà yẹn, wọn ò bí tíjà kankan dá kó help yín nínú examination o. Bẹ́ẹ̀ dẹ̀ ló ṣe rí ní gbogbo àwọn offices. Ẹ lè kówó jẹ níbi tí SU bá wà. Ìbàdàn ló pọ̀ sí jù. Bẹ́ẹ̀ni, and finally, it is the reason why the lives of Baba Bili Akanni, Brother Bili Akanni, wọ́n ti ẹ̀ pé ra wọ́n pastor yìí, Brother Bili Akanni, because tá a bá ń ta ká máa tọ́. Brother Bili Akanni is still the only person tí mo sì gbọ́rọ̀ wọn years back. Nígbà tẹ́mi náà believe kìíní. In fact, his messages are still well grounded and very sound. Now, nísìnyí ẹ lọ wo fídíòs ibi tí Baba Adébóyè ti ń ṣe ọ́tàkọ̀ from years back. Kẹ́ wá wò bóyá ẹ̀bí Baba Adébóyè ni àbí ẹ̀bí èmi àti yín. Bàbá máa ní we want to give our life to Christ. We want to give your life to Christ. Come forward at the count of 10. 1. Ẹ mọ̀ bí bàbá yẹn ṣe máa ń ṣe. Wọ́n ti fi useless fake humility. Irú eléyìí tí Táíwò Òjó náà ṣe lọ wo fídíò Táíwò Òjó lẹ́nu dọ́ mẹ́ta yìí. Ṣé rí pẹ́kùn ẹ ti yọ gan? A máa wá ṣe fake. A máa lóhun tẹríba fún yín. Ó ń tẹríba fún yín. Ṣùgbọ́n eku ni ó ń gé yín jẹ lẹ́sẹ̀ láti bá ti yín jẹ́ dìmọ́ ni. Ó mọ ohun tó ń ṣe. A máa wá ṣe báyìí lẹ́ẹ̀mẹ́sàn-án a máa ṣe bí ẹni tó humble ìwọ humble ẹ̀yin olóṣó lórí burúkú tẹ́ẹ̀mọ̀ kúkú ọ̀wọ̀wọ̀ yìí. Bàbá Adébóyè wá ní 1, 2, 3. My father says there is somebody here. You have not been able to socket for the past 3 years. My father says you should check your manhood. It is now rising up. Wèrè tó ṣe bọ́mọ lọ́mọ sùnsùn nínú mọ́tò nínú páàkì yẹn nínú kámpù yẹn, olórí burúkú pastor lára wọn tó ṣe bọ́ obìnrin olóbìnrin sùn tán nínú àwọn yàrá tán kọ́ síbẹ̀. Òun náà máa ṣe amen. Olórí burúkú tó ṣe ráǹdì méjì tán òun náà tún ṣe amen. Ṣé ẹni páyé wa ti bàjẹ́ àgàn tètè mọ́ ni. My father says, let somebody shout hallelujah. Oh, no, hallelujah. My father says there is somebody here. You have not been able to fart for the past 2 years. As a matter of fact, the last hospital you went to, they said they have lost hope on your case. But as the Lord liveth, my father says, you should open your yansh now. Fat will come out. 1 to 10 ní bàbá ṣì fẹ́ ká o. Àwọn èèyàn tó pariwo. Báwo la ṣe fẹ́ mẹni tí tó kó ẹ̀ ò lé for the past 3 years? Báwo la ṣe fẹ́ mẹni tí kò lè so for the past 1 year? Ó kù ní ó kọ náà. Finally, 5, 6. Tí bàbá bá ti wá dórí 7, story àwa bẹ̀rẹ̀. This Jesus I am asking you to come and give your life to. If he could take somebody like me, a small boy from Ifewara, and he has made me to be somebody who can knock on any door today. The same Jesus who is enabling Redeemed Children, a church of God, to be in 190 nations of the world. Ṣé rí wípé wọ́n ń build yín sílẹ̀, wọ́n ń dẹ pàkúté fún yín ni. Bóyá èèyàn bíi 10% ló ń bọ̀ tẹ́lẹ̀, nígbà tí wọ́n bá ti gbọ́ pé àwọn open door, à ń kúrò nífẹ̀ẹ́ wàrà dẹni àgbáyé. Kí ni the rest of the people máa ṣe? Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tú síta. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jáde. Adi 7, 8, 9. Bàbá máa ka 10. Wọ́n á máa sọ fáwọn ọ̀ṣà, please arrange them very well. Let them come to the front. I want to pray for them. My Father and my God,
These people ṣe kìnnìkan náà in Jesus name we ìwọ tó wá jáde torí ọ̀rọ̀ ayé wà wá padà lọ jókòó sáàyè ẹ wà wá máa wá lọlé pẹ̀lú hopelessness. Ó ń ṣiṣẹ́ ọ̀kadà ó páàkì ọ̀kadà ó lọ ṣiṣẹ́ ọ̀kadà ó ń lọ program ká bó ṣe ń lọ sí Ìbàdàn padà yẹn ọ̀dọ̀ Ọdẹ́kúnlé Epafras ló tún lọ ó wá láyé iṣẹ́ ayé ò ní padà lẹ́yìn ẹ̀. Ìwọ tó ló ní sí shop ẹni tó wà láàrú relative tó wà láàbroad ó ti fún ẹ lówó kó fi sí shop olórí burúkú ẹ ò jókòó sí shop rí gbogbo nǹkan tó lè perishable nínú shop ẹ ti perishable ó wá láyé iṣẹ́. So in other words, it is what we like, it is what we are desiring. Nígbà táwa fàyè wa fún Jésù, a fàyè wa fún Jésù pé a fẹ́ jẹ́ káyé wa nítumọ̀ ni, not because of ọrọ̀ ayé, don't get it twisted guys. Ìtorí ẹ̀ ni mo sì ṣe ń sọ, ìpè bàbá Akíndayọ̀mí Jòsáyà yóò mọ béèrè lọ́wọ́ bàbá Débóyè yóò mọ béèrè lọ́wọ́ àwọn ọmọ wọn àtàwọn ọmọ wọn. Ìpè bàbá Mọ́sí Orímọládé yóò mọ béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin ti CNS. Ìpè bàbá Ọ̀ṣọ́fà tó fẹ́yàwó 13 yóò mọ béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin ti CCC. Bẹ́ẹ̀ ni ìpè bàbá Ayọ̀ Babalọ́lá Ọlọ́run Ọbalọ́lá o mọ̀ṣẹ̀bà yóò mọ tú yín láṣìírí yóò mọ tú yín sí òò ní gbangba ẹ̀yin olórí burúkú ẹ̀yin ti CAC. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Àdàbí tó bá wá jẹ́ báwọn náà wọ́n kàn sẹ́ẹ̀tì ara wọn họ́ọ̀pù pé kán fi bà wá láyé jẹ́ ni. Àdàbí ṣùgbọ́n tó bá yẹ pé ńgbà tó ń lọ tàbí ńgbà tó ń rí àwọn èròǹgbà yẹn èèyàn náà rí wọn máa rí di ọ̀pẹ bí ẹ̀yin olórí burúkú àṣìírè. Nígbà tó ń lọ tán wọn ò rówó kan pàtàkì lákàntì àwọn bàbá tá a sọ yìí àwọn ọdẹ ló fìpìlẹ̀ ilé lẹ́fẹ̀yìn olórí burúkú tọrọ ayé ti bá ti ní jẹ́ yìí. Ẹ̀yin olòṣì burúkú aláyébàjẹ́ òṣì tó ta yín mi ì tí mọ̀ tó ta àwọn bàbá ńlá yín mi ì tí mọ̀. Ọ̀gá ńlá Fáṣọlá ẹ bá mi gbé òsòkè sà. Ẹ kálẹ́ àpò ètò sà. Yes sir. Ọ̀rọ̀ tèmi ò pọ̀ lórí wúmà yẹn gbogbo wúmà yẹn ti jáde. Ó ti jáde. Ó ti jáde bàbá mi. Àṣẹ tó wá rò pé ó pàṣẹ sínú ayé yẹn ògo tiẹ̀ ló máa wá wọlé. Ó máa wọlé báyìí àṣẹ ìyẹn tó bá lógo rárá torí kò jẹun tó lógo o. Bẹ́ẹ̀ni ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ṣé ní gbogbo ohun tẹ́ sọ yẹn ó ti tọrọ pátápátá ni olúkálùkù lè lọ ń fúlẹ́gùn títí ẹ jẹ́ ká lọ discover ara wa. Gbogbo ohun tẹ́ sọ yẹn èmi ní ní ọba wa lọ ọkàn tó bá ń sọ̀rọ̀ mi èmi ní alọ́ ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló dẹ̀ rí kò tí bá wà lọ dá chọ́ọ̀chì lẹ́kọ̀ọ́ ẹ pé olóyè àkọ́ máa parọ́ jọ fáwọn èèyàn. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi ò jù báyìí lọ sọ. ẹ ṣé bàbá mi mo like ọ̀rọ̀ kẹsàn thank you so much ẹ ṣé ní ìníwá yín tì ẹ ṣé ọ̀gá ńlá Fáṣọlá. Àmọ̀kẹ́ ṣẹ̀wá bẹ́ẹ̀ ẹ tún ẹsẹ̀ request ìyá mi Àmọ̀kẹ́. Lókù wà ń bí. Ṣé tó sẹ́. Ó ń bí brother Daniel ẹkúṣẹ́ náà. Yeah. Àwọn ọ̀rọ̀ Redeem Tẹ̀sán ẹ̀ ló kàn pa mí lẹ́rìn ni pé ẹ̀kọ́ rántí káàbù ní ẹ̀kọ́ rántí bó ṣe ń ṣẹlẹ̀ ní ẹ̀rú kàn pa mí ni. Nǹkan bó ṣe rí kankan ẹ̀zálì ń gbà yẹn àwa iná wà lára tó wọ́gọ̀rọ̀ wọ́n máa wọ́gọ̀rọ̀ Ọlọ́run ò ní kí mọ́tò ti pa mí rí ìjọkàn díẹ̀ ló kù. Àwọn ẹ̀sìn mẹ́ta mi nìyẹn o RCCG. Àwọn rẹ̀ o ẹ wo níjọ́ yẹn ní àtọmọ mẹ́ta lọ́wọ́ Ọlọ́run tó yọ wá ń jọ yẹn àkókò máa ń dúpẹ́ ni pé wọ́n lọ́hùn ṣé bí n bá ṣe kúrò yẹn mo bọ́ mọ́tò ẹ̀ ṣe máa ń sáré wọ́n sá eré burúkú yẹn bí mo mọ̀ ó ti close mọ́ wa kíní báyìí ló kù kó gbé mi àtàwọn ọmọ mi. Wọ́n wá béèrè lọ́wọ́ yín pé kílẹ̀ ń wá káàkiri. Ọkọ mi dẹ̀rẹ̀ Muslim lọkọ mi o torí pọ́pọ́ jẹ́ ọkọ tí ó wọrí pé ó gẹ́ pẹ̀sìtì báwọn ẹ̀ kò ṣe ni o torí ẹ̀ ni ọmọ ẹ̀ orúkọ Muslim ló sọ wọn jẹ́jẹ́ rẹ̀ o tí mò ń kọ́ ọmọ ọlọ́mọ lọ sí chọ́ọ̀chì o. Ká máa dúpẹ́. Lédì kan ọ̀rẹ́ ọmọ mi ni ọmọ yẹn wà ní UK sí ó ń bọ̀ láti camp náà ní níjọ́ náà wọn àtọ́kọ̀ ẹ̀ lédì yẹn ti di mi mọ bí ṣe máa sọ pé ojú ẹ̀rín sí accident yẹn fatal gan débi pé surgery ló lọ ṣe. Sorry surgery lọmọ yẹn lọ ṣe náà ní kó àwọn parents ẹ̀ lówó díẹ̀
wọ́n fly ẹ̀ lọ sí UK ni ó lọ ṣe sọ́jà ẹ̀ lè ta mọ̀mọ́ pòun ni wọ́n bọ̀ láti camp mo máa ń rògbà yẹn ẹ̀yin ò tí bẹ̀rẹ̀ bukini ìgbà yẹn nǹkan tí mo sọ yìí mo wá rò lọ́kàn mi pé ṣèbí yọ ọlọ́run náà ti ń bọ̀ ṣó yẹ kí ló lè ṣẹlẹ̀ yẹ kí ló nǹkan báyìí ṣẹlẹ̀ sọmọ yìí náà wọ́n kúrò lé lálẹ́ ọlọ́run lọ sí church wọ́n fẹ́ lọ ṣe fídíò wọ́n jẹ́ ń padà bọ̀ ẹ̀wọ̀n kó tó mọ lọ́mọ gbé padà ọmọ ìwẹ̀ lè dá mọ̀mọ́ kò jọ mọ́ rárá wọ́n lè dín ní mọ̀ pé ìrìn lọ sí church ẹ̀ṣọ́ nítorí ọlọ́run iná pèsè náà fi tá a ṣe tá a wá ìwà bá kú àtàwọn wà kiri ó ti tó honestly ó tó gẹ́ àwọn wà kú wa gan. ẹ jẹ́ máa bá wa share ètò ẹ jẹ́ káwọn èèyàn máa gbọ́ ẹjọ́ kì í ṣe torí tèmi ẹjọ́. wọ́n ní pé kò sẹ́ni tí kò lẹ́bùn kò sí èèyàn kankan tí kò ní ẹ̀bùn bẹ́ẹ̀ni kò sọ́jà náà tí kò ní ẹ̀bùn tiẹ̀ ní òrọ́lẹ̀ ẹni tọ́lọ́run dá ṣíbó náà ló dá gbogbo wa ló fún ní talent ní kọ̀ọ̀kan ó wá kó ká discover kó ní kálukú discover tiẹ̀ kó máa lò ó tí bá ń jáde kò sí ẹ̀mí máa bá yín sọ̀rọ̀ kò sẹ́ni tí ò ní ẹni tó máa sọ̀rọ̀ ẹ̀mí máa bá mi sọ̀rọ̀ ṣáà ní. ẹ ṣé ìyá mi ẹ̀mí máa thank bá you mi so sọ̀rọ̀ much. ṣáà ní gbogbo ìgbà kò sẹ́ni tọ́lọ́run òkè bá sọ̀rọ̀ kò sẹ́ni tọ́lọ́run ẹ̀mí òkè bá sọ̀rọ̀ ẹ̀jọ̀ ẹ máa listen sí inner mind yín ó máa bá yín sọ̀rọ̀ jẹ́ tẹ́ bá wọ ìkan náà tẹ́ bá lọ sọ́dọ̀ tí wòlíì bá ń jíṣẹ́ fún yín kò sẹ́ni tí ò ti rìnrìn bẹ́ẹ̀ náà rí tí wòlíì bá ń jíṣẹ́ fún yín tí ó bá ń parọ́ ẹ̀ máa mọ̀ àwọn ẹlòmíì máa ń yìn náà ni ẹ máa yìn náà ni kò tẹ́ fẹ́ gbọ́ lẹ fẹ́ gbọ́ tó bá ń parọ́ fún yín ẹ máa mọ̀ kúrọ́ náà ń pa fún yín bó tó pẹ́ fẹ́ gbọ́rọ̀ òun ẹ ṣe máa ń listen sí wọn mo tún dá ayé fún yẹn lẹ́nu bẹ́ẹ̀ ẹ fẹ́ gbọ́rọ̀ ni iná máa ìdí máa ti sọ fún yín pé irọ́ ni kìíní yìí bó tẹ́ fẹ́ gbọ́rọ̀ ẹ fẹ́ listen ẹ fẹ́ kọ́ jíṣẹ́ fún yín. ẹ ṣé ìyá mi thank you so much mo really appreciate it thank you so much. Best life oya gbàgbọ́ sókè. fàájà ni. Ìtúsílẹ̀ dé fàájà òtítọ́ dé bẹ́ẹ̀ ni. a máa fàájà ni o. tó dé irú ikú tádùkẹ́ gòdì kú yẹn kò bá má kú ká ló irú situation báyìí ti wáyé. bẹ́ẹ̀ ni. tó ẹgbẹ́ irú fàájà bí báyìí ti wà ń gbà àti òní kúkú ìyá kúkú rẹ̀. bẹ́ẹ̀ ni. àdínlẹ́ mo mọ̀ pàǹtí yẹn ò lè kúkú tán kú yẹn ó dùn mí gan wọ́n kàn waste life àǹtí yẹn dànù bí tó ti ń tẹ̀lé àwọn wòlíì rọ̀ yẹn kì àwọn wòlíì olórí kú ó dùn mí gan ẹlòmíì ò lè dáṣù kò lè dátọ̀ kò lè dá yàgbẹ́ àfikún kí dádì ṣàwà ní bọ́ọ̀fù àwọn dádì sọnù bẹ́ẹ̀ ni kàkó ní kò mọ̀ bẹ́ẹ̀ lómi bá ra mọ́tò kò lè gbé jáde àfi tí dádì bá tó dáwọ́ lé bẹ́ẹ̀ ni tó dòróró ẹ̀pà lé lórí ìgbàlá tó wà jáde gbogbo àwọn láìpù òṣì téèyàn ti rí láìlé gbà ẹ́ pé ọ̀wọ́n ọlọ́run kan tán special àwọn náà wá gbéra wọn máa sọ pé wòlíì lẹ́mi o wòlíì lágbára o wòlíì ṣe ó kúrò kò gbọ́dọ̀ ṣe pé o kò gbọ́dọ̀ bínú orí òkè tí máa ń lọ pé tí mo ti ṣẹ̀fà jẹ́dìsì sọnù ńgbà náà ẹni a máa ní ká máa gbàdúrà ọgbẹ́ tó bá gbé against òun àjálù ààrẹ ó máa dé bá wọn kí ló dé tẹ̀ ṣe pé fáwọn tó wà lọ́ndà yín kí ló dé tó bá jẹ́ pé ṣé ọlọ́run ló gbé dání lóòótọ́ kí ló fa gbogbo yẹn ẹ ṣé. gbogbo wọn bá ṣe ń balẹ̀ jẹ́ yẹn wọn ò ní fara rí. nǹkan ti bàjẹ́ mọ́ wọn lára báyìí there is no going back. ìgbé ayé wọn gan ò ní rọ ìyókù ayé wọn wọn ní àṣẹ Èdùmàrè àṣẹ. gbogbo àwọn tọ́lẹ̀ ti dè mọ́lẹ̀ báwo wọ́n ni máa wọ́n gbà tú mọ̀ sílẹ̀ lálẹ́ yòókù kan bẹ́ẹ̀ lórí mọ̀ pé bá a ṣe ń sọ náà bá àwọn gbogbo ẹ̀dọ̀tún la mẹ́wàá àwọn àgùntàn ọ̀ranù kan náà sì máa takú síbẹ̀ náà. kì í ṣojú lásán ìyá mi ṣe èrò pé ojú lásán ni kéèyàn máa ṣiṣẹ́ bí ẹni jíjẹ́ ìlírí kó dẹ̀ máa bìlíìfù pé torí pé pásítọ̀ òun ó jẹ́ pásítọ̀ pé ẹni yẹn lẹ́tọ̀ọ́ láti máa gbé ìgbésí ayé ìrọ̀rùn jù òun lọ ẹ mọ̀ pé wéèrè ni kì í ṣojú lásán wọ́n ti sọ àwọn èèyàn wa di wèrè àwa là ní gbà. ní èlùbọ́ nísìn ẹ wà ní kí n pé èlùbọ́ yẹn sí méjì lọ gbéjà mẹ́wàá fún dáàdì tó bá fún yín ní 1,000 gbọ́dọ̀ yọ ọ́dẹ̀ náà fún dáàdì fún dà mẹ́wàá. bàbá Adébóyè ti sọrí tí gbogbo wa mọ̀ pé tí wọ́n bá tún fún ẹ ní gift for example tó bá fún mi ní kinní ìsìn mo gbúdọ̀ lọ mọ iye tí wọ́n ń tà á kí n tó sọ̀dà mẹ́wàá. irú rọ́bìṣì wò sọ́jọ́ forí owó yẹn sèmi àti dáàdì ní àbọ̀jọ́ forí gift àwọn yẹn sèmi olùsí olórí burúkú àti àmì kò dẹ̀ ní jẹ wọ́n ẹ ṣe ìyá ìyá náà mi bíbù yẹn kò lè ra gbá fún wọn. àṣẹ. àǹtí kan wà bàdàn bẹ́yìn tó jẹ́ pé dọ̀tún gbogbo ibi tó ń jáde lọ lọ́n sọ pé prọfẹ̀tì tó so wọ́n pọ̀ nígbà wedding wọn ló lo ọlẹ̀ inú wọn àti yóò tí ì bímọ dọ̀la di bí mo ṣe sọ̀rọ̀ àti yóò tí ì bímọ láti yí ẹ̀tọ́ ti má rí gbogbo ibi tó ń jáde lọ lọ́n sọ pé wọ́n ti lo ọlẹ̀ inú wọn ẹni tó gbọ́wọ́lé wọn lórí lọ́jọ́ wedding. bọ̀ tí wọ́n bá lẹ́nìkan ríran ìyá mi ẹ jẹ́ ká tún wo nǹkan báyìí kí ní ìkọ́mọ̀ nínú Christendom
tí èèyàn bá dọ́dọ̀ wòlíì kan wọ́n ní nǹkan báyìí ló dẹ̀ ṣẹlẹ̀ o bọ̀ wọn kì í rí solutions ṣómi páwọn náà ọlọ́run wọn kàn rí ìrìkúrì ni kò lágbára àti yí nǹkan padà. wọn ò rí nǹkan kan ẹ tí mo sọ yìí nígbà yẹn wọ́n ní kì í ṣe òun ló fẹ́ preach níbi wedding yẹn wọ́n ló sọ wípé òun lòun máa wá preach àjọtẹ̀ tí mo mission tó fẹ́ ṣe nínú life àǹtí yẹn gbogbo medical report àǹtí yẹn ló sọ pé kò sí nǹkan tó ṣe wọ́n tó bá dẹ̀ jáde sí wọ́n á sọ pé ìránṣẹ́ Ọlọ́run tó gbọ́ wọlé ní ìgbà tó ṣe wedding ṣe bínú ìjọ Ọlọ́run lòun ti forí kó jábì yẹn tí wọ́n dẹ̀ lọ́mọdọ̀lá. ìjọ ẹ mọ̀jà mọ̀ pé níjọ Ọlọ́run mọ́ ìpéjọpọ̀ àwọn ìkòkò ìpéjọpọ̀ àwọn onírọ̀yìn tó kóra wọn lọ ibẹ̀ náà kọ́ ló ti kó bá bí ayé àti ẹ ṣe. ẹ wo wọ́n ṣe ń forí ko làwọn ọmọ wọn máa jẹ́ ní ìyá yìí. àṣẹ ẹ ṣe. ẹ drop please. all right ẹ ṣe Godfather bàbá ó yá ẹ jẹ́ kí n gbé yín sókè. alẹ́ ọ̀gbọ̀gbọ̀ ẹ kàlẹ́. mo fẹ́ máa fakọ̀ sínsìn mo fẹ́ fakọ̀ sí yọ lórí tí wàá jẹ́ pé mo ṣe fẹ́ máa fakọ̀ sínsìn ni pé kò sí nǹkan tá a ti sọ in the last 3 months tí ò tí ì ṣẹlẹ̀. ìgbà tí a ṣe òní tó bẹ̀rù orí burúkú ẹ̀ a sọ fún un privately mo dẹ̀ fún yín pé mo rántí dáadáa ọ̀gbẹ́ni ó máa ṣẹ̀ sí olóròǹbó ẹ̀sìn olóròǹbó ló máa ṣe é ṣé wàá rí àṣírí ayé máa sọ ní èyí fáwọn èèyàn kan lè mọ̀ ìjọ tí bàbá àti ìyá tó bá ti bára wọn sùn tí kò sẹ́dá láyè tó mọ́gbà tó máa di ọmọ tó ti wà nínú ìyá Olódùmarè ti mọ irú ọmọ tó máa jẹ́ tó bá jẹ́ special being látòdì ọ̀run ṣé wàá ráwọn ọ̀yá tẹ bá yí wà ń dé tẹ bá mọ̀ kí kò bá ìṣẹ̀lẹ̀ sí ọmọ yìí yẹn ẹ lọ wò ó kẹ wo orú ìṣẹ̀dá ẹ̀ tó jẹ́ the chosen ones are many all over the world. Ọlọ́run òkàdé wa kò dá everybody kò kọ́ dán bí àwọn dumb as idiots tó ń lọ sí church. Ṣé mọ̀ pé ẹ sọ̀rọ̀ nípa indoseed ṣé mọ̀ pé at one point indoseed yìí ò pa àwọn eku mọ́ o. Bẹ́ẹ̀ni. Ẹ bá rántí. Bẹ́ẹ̀ni. Òun náà láti wá àlíkẹ̀ padà mọ́nà àwọn pásítọ̀ gbogbo indoseed tẹ̀lé fáwọn èèyàn jẹ́. Kò ṣiṣẹ́ mọ́. Indoseed ti cast. Ẹ̀yin pastors ń sí how market. How market. ìlẹ́nu sọ yìí. Àjẹ̀wọ́ yìí ó dàbí eré nígbà yẹn dé kékeré lásán Ase Oni where you dey. Ibo ló wá sí. So àwa wo ni bàbá àwa wo ni fàájà àwa wo ni chosen one. Mo ti sọ fàájà New Testament. New Testament. We are the New Testament. Bẹ́ẹ̀ni. Àwa ni ẹjọ́ kí ni New Testament ní Yorùbá. Májẹ̀mú titun. Àwa ni májẹ̀mú tuntun. Fàájà nation májẹ̀mú tuntun. Àwa là ń lọ́jọ́ afọ́jú. Àwọn tó ní ojú. À ń jí òkú dìde. Jésù yìí tó wà ní Báíbù afọ́jú mélòó ló là lójú. Afọ́jú mélòó ló là lójú. Ṣé wá rí àwa àkàndé èèyàn bíi General Rotimi Daniel, Mo Samuel, Bishop, Godfather àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá wà ní inner carcass. Ọlọ́run ló ṣa gbogbo wa ní. Tàbí ṣèkọ́ tá à ń ṣe yìí o. Ẹni bá dán wò sẹ́ẹ̀. Wòlíì tó bá tó ń kò jẹ́, pásítọ̀ kò ń kò jẹ́, babaláwo kò ń kò jẹ́, tó bá ṣe otherwise ẹ máa kú tọmọtọmọ tẹbítẹbí taratara to the next 10th generation. We are not joking. You are not fooling around at all then. Gbogbo wọn náà sọ ló ń wá sí ìmúṣẹ ẹ wo Lagos boy máa palẹ̀ mọ́ o máa padà sí Nàìjíríà àti bá jẹ́ pé mo ṣáájú mi dégò òyìnbó nìkan náà ní oníṣẹ̀lẹ̀ máa bẹ́ẹ̀ fà á. wèrè tán wá àṣírí ẹ̀ máa tú lórí péjì bọ́mọ̀ pé Bishop Andrew máa ṣiṣẹ́ ẹ̀ dáadáa níjọ́ kí lorúkọ ẹ̀ gbogbo àṣírí ẹ̀ tó tú wọ́n máa tú síta níjọ́ Saturday wọ́n fi yẹ. Ase Oni tábà ti ní kéèsì kankan tá a lè ṣe lórí ẹ̀ tó lè fi ṣẹ̀wọ̀n single-handedly
èmi ni mo fẹ́ sanwó lónìí legal fee anything fee èmi single handedly ni màá san bàbá mọ̀ pé tí ẹ jẹ́ káwọn victims ẹ̀ jáde bẹ́ẹ̀ ni. tó bá ti jáde báyìí tó bá wá lọ sẹ́wọ̀n ọ̀dọ́ máa torí àṣẹ òní lọ sí Nàìjíríà máa lọ wọ prison olórí burúkú ni gbogbo wọn jà máa gbà. fẹ́ kí owó búrẹ́dì o ara búrẹ́dì dájú. pẹ̀lú àkàsẹ̀kẹ́ tí ọ̀nà tún máa kàsẹ̀kẹ́ máa kàsẹ̀kẹ́ àkélépo. pásítọ̀ wáyé adétò ikú bẹ́ẹ̀ ni. àwọn ọwọ́ aláwọ̀ àmàlẹ́ká kéékèèké àwọn tó jẹ́ pé bàbá sọ́ńgbà bí kò àpèrè alẹ́ ta tó mọ̀ pé kí ló kàn tí kò ló ti ẹ̀kọ́ wa ná èwo ni tiwa àfihàn ṣe yẹ̀yẹ́ ni o after the camera. bẹ́ẹ̀ni. ẹ̀yin dẹ̀ sáré kiri ẹ lọ ń rúbọ ẹ lọ ń ṣògùn ogun ò lè ràn wá o. ẹ má wulẹ̀ sáré ká bẹ́ẹ̀ni. it is well ẹ ṣé bàbá mi. Ìdọ́kàst bẹ́ẹ̀ni kán lọ wá ṣẹ́ṣe bẹ́ẹ̀ni Fayovic ó yẹ sáré gbé òsókè Fayovic ẹnu láti unmute o Fayovic famid ṣe wà ń bẹ̀. Mo wà ń bẹ̀. ó yẹ sáré bá wa sọ̀rọ̀ pàápàá. Mo kí yín ò bọ́dá Rótìmí ẹ kú iṣẹ́ takuntakun ṣé kí n sọ pé ẹ kú iṣẹ́ Olúwa. Olúwa náà ni iṣẹ́ Olúwa ni fàjáde ìtúsílẹ̀ dé òmìnira dé òtítọ́ dé. Ẹ ṣeun ṣé ní nǹkan tí mi tẹ̀ fẹ́ contribute sí ni pé lọ́rọ̀ àwọn tó ń pera wọn ní fake pastor yìí ṣe rí kíní ó ṣẹlẹ̀ sí mi nígbà tí gbà yẹn Kétu ni mo wà. So ìyàwó torí iṣẹ́ ti tèmi èmi máa ń travel gan ìyàwó mi ló máa ń wà lé ló máa ń wà around. So mo wá ní sísítà ọ̀kan ló invite lọ sí church yẹn so CAC church dẹ̀ ní CAC àbí mo ṣe gbọ́ torí mi sí ilé wá pè mí lórí fún pé church tó ń lọ báyìí CAC bí mo ṣe gbọ́ pé CAC àbí ló tiẹ̀ dá ẹ̀ mọ̀ gbàdúrà bẹ́ẹ̀ yẹn dáadáa pé so kò sí problem. So bàtẹ́ mi wá dé láti travelling tí mo wá tẹ̀lé lọ church yẹn mo wá rí tí pastor wọn ń lo bodyguard ibi tí mo ti kọ́kọ́ wá disprince nìyẹn ó fẹ́ lọ wàásù àwọn bodyguard méjì wọ́n tún tẹ̀lé mo ní ṣe Jésù ẹ ní kò Jésù fúnra gan ò lo bánsà pastor wọn á lo bánsà lórí ọ̀tà àwọn yẹn láti máa bá fi akátìfù lójú ẹ̀ wọ́n á tún àgbẹ̀wò tó wọ́n bá eléyìí ò ṣe lọ́ọ̀jì o wa ìjọ ìlú pàṣẹ ṣe parí service mo ti sọ fún pé àlàyé wa kò tí ò rí church o pásítọ̀ yìí ṣe máa lo bánsà ó ní wọ́n sọ pé ẹ̀mí mọ́ ló ní káwọn máa lo bánsà ẹ̀mí mọ́ ló ní káwọn máa lo protector ó dáa kò sí wàhálà mi wá tẹ̀lé lọ church yẹn mọ́ ìmọ̀ máa lọ church òun sì máa ń lọ bẹ̀ mo wá travel ọjọ́ kan bó ṣe pè mí nìyẹn pé pásítọ̀ church àwọn CAC yẹn o dípò sọ pé ogun kan wà gbógun yẹn olórí ọkọ àti orí títò so that kó má bàa dìnà ọmọ bíbí torí ìgbà yẹn àti ẹ̀ ti bímọ bí kó má bàa dìnà ọmọ bíbí o pé wọ́n ní láti ṣe deliver fún ní bí wọ́n ṣe bí. wọ́n ní kí ni ìtumọ̀ deliverance bí wọ́n ṣe bí pé ìwòwò nìyẹn epo ṣó mọ̀ pé bọ́ ṣe bíyàn ní ìwòwò tí wọ́n wá ṣe deliverance fún ẹ ní ìwòwò bó ṣe dàgbà tó yìí pé ibo ló ti gbọ́ tó ti ṣe owó ẹ̀rí bí mo ṣe pariwo mọ́ nìyẹn pé láyéláyé kò gbúdọ̀ ó ní ọ̀rọ̀ tó bàtà ti sọ̀rọ̀ yẹn fún òun náà pé kódà gan wọ́n ti gba 20,000 naira lọ́wọ́ òun owó tí wọ́n á fi ra gbogbo nǹkan tí wọ́n á fi. ṣe rí i pé ayé àwọn pásítọ̀ yóò lè dá ẹ fẹ́ dógún ọ̀fẹ́ ẹni tẹ́ ẹ fẹ́ dó ló tún máa wá fún yín lówó àṣẹ rí i pé ayé yín tọmọtọmọ ò ní dá. ọ̀rọ̀ yẹn orí mi gbóná tí ẹ pé mo ní láti pa àwọn fámílì mi pé ẹ̀jẹ̀ ẹgbàá mi ò wọn náà fẹ́ ṣe deliverance fúnyàwó mi ní bí wọ́n ṣe bí ní ìwásáyé ẹ̀ pé wọ́n lè tuntun gba 20,000 lọ́wọ́ ẹ̀ pé ṣé wọ́n máa ń ṣe deliverance fúnyàn lẹ́gbọ́n mi ṣe pariwo nìyẹn ìyẹn ló tẹ̀ wá fún mi múra bá a ṣe lọ já báwọn oníṣọ́ọ̀ṣì yẹn nìyẹn agbówó wa padà o
good. agbó wa padà lọ́wọ́ ẹ̀ agbá padà àtijọ́ náà bá ìyàwó mi ò ti débẹ̀ rọ̀ ó bẹ́tà. àtijọ́ yẹn ìgbà tó ń sọ̀rọ̀ ogun kódà àlò tó ṣe mẹ́fà tí ìyàwó mi fi lóyún mo ní sórí báyìí ká ló sọ̀rọ̀ síta wọn á bá ẹ̀ fún òòdẹ̀ ní délé sọ láyé. òní dé fún ẹ wá mọ àwọn obìnrin tó ti ṣe irú ẹ̀ fún tí wọn ò tán nílé ìsọfọ́kọ wọn all the name of pastor all the name of wọn ń gbàdúrà sọ́lọ́run. àmúmọ́ra ṣọ́ọ̀tì mi fẹ́. ẹ ṣé bàbá mi. ìtúsílẹ̀ ti dé, òmìnira ti dé, fàájà ìtúsílẹ̀ dé, fàájà òmìnira dé, òtítọ́ dé. general ẹjọ Yes, sir. fẹ́ gbé suggestion kan ó dàbí pé a máa invest lórí machine DNA machine ní Nàìjíríà tó máa gba gbogbo fingerprint àwọn pastors àti DNA wọn. ọmọ mélòó. ó máa dàrú lọ́dún pé ẹ má dàgbòrò rú o. so nípa pẹ̀kọ́ lónìí automatically ó máa flash green light ní any of the pastors tí DNA ẹ̀ bá wà bẹ́ẹ̀ you people will be shocked. pastor kan ní ọmọ tó ń a fẹ́. kì í o síbẹ̀ ìgbọ́rọ̀ fẹ́ dàrú o. àwọn ọmọ Jésù ọmọ oníṣìírí ti máa kọ́ sí. awadi ẹ máa gbóhùn ẹ máa wo olúwa kẹjẹ bá wa mute àwọn ọmọ Jésù ń bọ̀ aráyé gẹ́rẹ́gẹ́dì gbàgbà àwọn ọmọ Jésù ń bọ̀ èrò ọ̀nà àwọn ọmọ dáàdì ń bọ̀ ẹ̀yà ẹni fọmọ kó nà wọ́ sókè ire owó ire ọmọ egbe ẹni fẹ́rẹ̀ kó nà wọ́ sókè ire ọmọ àfìgbà tí Godfather fẹ́ bayé jẹ́. It is well. Ẹ̀yin pásítọ̀ èèyàn ẹ jókòó sínú ọ́fíìsì báyìí ẹ gbé báíbù dání báíbù 3 4 tó gálẹ̀ dáadáa bí ìgbà tí wọ́n bá rézì mọ́tò pẹ̀lú springi bẹ́ẹ̀ ni báíbù yín ṣe máa ń rí wájú yín. Ọmọ wa wọlé sínú ọ́fíìsì yín Jésù náà lè fi wẹ́kọ̀ ọmọ yẹn wọlé pálẹ̀kùndé torí ariwo táwọn ọmọ yẹn ń pa ń ta wọ́n wá pálẹ̀kùndé. Olórí burúkú ẹ̀yin pásọ̀ bí báìbù ní ṣe ẹ́fì tó ǹjẹ́ mọ̀ pé di ọmọ ọlọ́mọ lẹ fi wọ́ báìbù yẹn kúrò lórí tébù yín ẹ gbá ọ̀rọ̀ Olúwa ọ̀rọ̀ Jésù yín ẹ fi ìdí ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ ṣe gbé ọmọ yẹn ẹ kàn fìdí ẹ̀ wọ́ ọ̀rọ̀ Olúwa dàtẹ́lẹ̀ dálẹ̀ báyìí lẹ́kì nǹkan bọmọ ọlọ́mọ lára lórí tébù Jésù. Tẹ́ bá wá ń ṣe kínní yẹn ó yẹ kí n béèrè lọ́wọ́ yín ṣé Jésù yín náà máa ń ṣe papa súpè níbi tó bá há sí nínú ọ́fíìsì yín mi àbó máa ń fọwọ́ lẹ́ méjì ẹ̀fẹ́ mọ́ èmi àbèrè tá a bá dọ̀rùn ibi tẹ́ bá ti ń dó ìyàwó àtọmọ lọ́mọ ṣé Jésù máa wà bẹ́ẹ̀ tó máa ṣe kárí tó máa ń kan sára sí. ọ̀rọ̀ mi kàn máa ń fọ́nì ni torí bí Jésù light up wọ́n ní pé ibi gbogbo ló wà àbí he is everywhere if Jesus is everywhere ẹja béèrè if Jesus is everywhere nínú ọ́fíìsì tí pásítọ̀ ti pe ẹ̀mí Jésù sọ̀kalẹ̀ ó wá ń bá ọmọ ọlọ́mọ sùn ń bá yàwó yà bí Jésù ṣe wà ń bẹ̀ yẹn kí ni Jésù ń ṣe lọ́wọ́. àwọn burúkú tó ń tẹ̀rí. dára mọ́ láìmọ́lẹ̀ bóyá wà bá wa ánsà ẹ̀yìn ọmọ pásítọ̀ ó yá ọ̀mùtù kọ́mrẹ́dẹ́ Olúbùnmi dára mọ́ láìmọ́lẹ̀ ayúdẹ à ń gbọ́jàre ìyá mi. Ibo lẹ ti lọ́mọ pásítọ̀. ẹ kálẹ́.
ẹ káàbọ̀. Yes, ma'am. Educational pastor. ṣé ẹ̀yin lè sáré bá wa dá ẹ lè sáré dá wa lóhùn tí Jésù máa ń ṣe táwọn ìránṣẹ́ àtàwọn ọmọ ẹ̀ bá tán bá ń. Yes, ó dàbí ìgbà tó pé lásìkò yẹn gan tí ọmọ yẹn bá ní dádì Jésù ṣe é pé àwọn pásítọ̀ àyàbáyé Jésù fẹ́ bàjẹ́ ni olórí bu yóò wà bọ́ta ẹ mọ̀ wá bu àwọn kòkó pé ń pàtó dé Jésù. Ok. Èmi ò ní experience pẹ̀lú pásítọ̀ ọkùnrin o. Ìyá àwọn obìnrin yẹn wọ́n tún burú ju àwọn ọkùnrin yìí. Ìyá fẹ́ bá yín ṣe papa súpé. Rárá o, kò lọ́fẹ̀ yẹn. Ok. Ṣẹ́sì mo bímọ, ìgbà tí mo bímọ. So nǹkan pọ̀ lọ́wọ́, but bí kò ṣe pọ̀ lọ́wọ́ yẹn, mo ṣe normal àpò church títí ń tán. Mo fún wọn ní normal, wọ́n bèrè màá bí mo ṣe bíbí, mo fi ṣe pàtí níbi church ní ṣọ́ bíbí náà. So ìgbà tó wá di bẹ́ǹdẹ̀ tó tẹ̀lé ìwà lọ church, èmi náà wá ṣe pàtí ní mo ṣe gan ayé gbọ́ràn mọ̀. Ẹ mọ̀ pé bá ti gbé dé church, ìyá ìbẹ̀rẹ̀ ti ṣépè indirectly. Wọ́n tó lọ ṣe pàtó fọ́mọ. Bàbá ọlọ́jọ́ máa dàrú ni, máa dáwèrè. Kí lorúkọ ìyá yẹn? Kí ni church wo ni ìyá yẹn ń jà fún? Ìyànú ẹlẹ́bú ló wà. Ìyá yẹn ń jẹ́ Juliana, alájọpẹ́. Ìyá ẹbí yẹn ṣe pèmí síwájú yẹn tó fi ń bẹ́ẹ̀dì. Wọ́n ṣe ẹ̀mọ̀, a máa pọ́n wọlé fún ìpè yẹn kò sáré kúnlẹ̀ síwájú yẹn. Ìyá ẹ̀ bá nọwọ́, ó ní kí n bẹ́ẹ̀dì. Ó ní ìwòye 7 days, màá rí pé ọ̀tá mi máa ya wèrè. Ìgbà ṣàtúnṣe ìlànà ìrèlè bí ti bá o. Mo ní ìrèlè yá wèrè, ọmọ mi bẹ̀rẹ̀ yá wèrè. Ṣé ni wọn fi kú yànyàn o? After that 7 days, ìyá yẹn ní àgbàlagbà ọmọ. Mi ò fi yọ̀ wọ́n o, àgbàlagbà ọmọ ló kú fúyàwó. Àkótúkú ọmọ wọn lọ́nà ọ̀run. Àgbàlagbà ọmọ. So reason yẹn tẹ́lẹ̀ ò ṣe lọ ṣọ́ọ̀ṣì náà. Ṣé wọ́n pé week tí mi lọ ṣọ́ọ̀ṣì mọ́ títí ní ẹ̀ṣẹ̀ mi, o ni mo bá program ń pàdé online. Tẹ bá rántí ṣe pé mo chat ní. Ó yà mo rántí bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni, táìmù yẹn gọgọgọgọgọ rẹ̀ ti ṣẹlẹ̀ fún èmi àti àyẹn, in fact, ìjà sì wà láàrin àti àyẹn pa lọ́lọ́ bá ti sọ̀rọ̀. Mo máa fẹ́ gbarú nọ́mbà ìyá bẹ́ẹ̀, mo máa fẹ́ gbà ń gbólóhùn. Up to yesterday, mo yìí sí voice to tọ́lé tó bá ti ń pè torúkọ mi, lọ́ máa ń dáná máa ṣe ìpè fún àìsí. Wàá sẹ́ndì nọ́mbà ẹ̀ sí mi. Kò sí wàhálà. Mi ò ṣe kọ́ tí etí òkè gbọ́ ní sọ mi ò ṣe kọ́ tó jó ní sọ ẹ tó bá ṣe kò lè fi. Bẹ́ẹ̀ni. So ọkọ̀ tèmi bá tẹ̀lé fún ẹ. Ìkọ̀ tó fẹ́ sọ ni. Thank you so much. Bọ́nàgẹ̀ ó yẹ jẹ́ n sáré gbé yín sókè. Bọ́nàgẹ̀ ancestor advocate ṣe wà bẹ́ẹ̀. Ẹ jẹ́ mọ́ bá wa pàtó àpọ́dà pé wọ́n ti ń flag wa o bóyá torí pé Jésù ń pàpà sùn ó dá Jésù ń pàpà sùn pé kò sí bẹ́ẹ̀ kò lè rí rárá kò lè rí o ojú ẹlẹ́ṣẹ̀ kò lè rógo bàbá never kò lè rí àwọn wèrè pásọ̀ tó ń kọrin níwájú wọn àwọn páyà tó ń kọ kò lè rí rárá náà wọ́n jọ ń gunra wọn bí àgbò ni o bí ìràkúnmí. General ẹ má bínú general tẹ̀rí ìyá tó sọ̀rọ̀ tán sí mọ́mì olúwa ti ṣàánú yín ó dẹ̀ ti gbàdúrà yín mọ́mì tẹ bá yìí wà lórí program tẹ́ ń gbọ́ mi ṣe rí àwa tá a jẹ́ àkàndé èèyàn bàbá ṣe ń sọ lọ fún wa láṣẹ láti tún máa tún àwọn èèyàn sílẹ̀ the fact pé ti jáde lẹ́ni tẹ́ ti sọ̀rọ̀ mọ́mì ẹ máa wọ láti sìn di December ṣe wá rí ìyá tó yín bá yín figagbága kò ní di ọdún yìí tí Olódùmarè máa fi pè sókè tó bá pè sókè á ṣe àìsàn mọ́mí tó bá wá ṣẹlẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run mà ẹ tún wá sórí Father Nation kẹ wá give testimony ló bá tán àwọn ògbéraga òṣìṣẹ́ tó lè dìbò. bẹ́ẹ̀ ni Bọ́nàgẹ̀
ṣé ẹ ti wọ yàrá lọ ni ó dáa. ORD ẹ má ṣe wá léṣe náà ẹ má ṣe wá léṣe ẹ má pa wá pẹ̀lú ẹ̀rín. ìbéèrè ni mo béèrè. ṣiṣẹ́ lọ́wọ́ bọ̀ I was being just forced to join the program. ẹnà fìdí yọ báìbù kúrò lórí tébù. kí ló fi yọ báìbù wọ́n fi ń da òróró Jerusalem wọ́n fi ń dànù. báwo bá sọ yìí máa ń ṣe. ẹ mọ nǹkan tí ẹ mọ tí mò ń gbọ́ lójoojúmọ́ ni. olórí burúkú bàbá wèrè ni wọ́n bàbá wèrè. ẹ bá mọ tí mò ń gbọ́ lójoojúmọ́. wàá di píkṣọ Jésù sára ògiri báyìí. èmi tí mò ń bá yín sọ̀rọ̀ èmi tí mò. àlẹ́ mi tí mò ń bá yín sọ̀rọ̀ bọ́nà jẹ̀ṣẹ̀ mọ̀ pé mi ò kí ń parọ́ mi ì ṣe saint mi ìdẹ̀lẹ́ forúkọ Jésù parọ́. now mo ti sọ fún wa rí Holy Mary àwọn tó máa ń ṣe Holy Mary very beautiful lady tó rí rùmùrùmù dáadáa tó síngbọnlẹ̀ tó níwájú tó lẹ́yìn mo fi títóbi Elédùmarè ìṣẹ̀lẹ̀ tí n bá parọ́ kọ́lọ̀ mú mi. dọ́gì gidi la fi gbá gbogbo 7 candle star 7 kìíní kan asọ́nù bible white tán máa ń lò torí bí wọ́n máa ń gbé síwájú ọ̀tà báyìí ìlú igbó kìíní bẹ́ńsìn tán máa ń bu omi sí gbogbo ẹ̀ igbó nígbà tá a ṣe tán tá a tura tán láṣẹ wà ń wábi tí crucifix Jésù ṣubú sí ibẹ̀ láṣẹ wábi tí kì í ṣeré mi ṣeré this thing happen 2020 in fact as a matter of fact mo ṣe minor operation kan gbà yẹn tí wọ́n bá mi fi mi ìmọ̀ bíi tí plaster yẹn gan ṣí sí dèdè lẹ́nu àbórí péènì burú ni níbi bẹ́ẹ̀bẹ́ ọmọ gidi ní kí ṣeré tẹ́ ẹ bá rí abẹ́ bẹ́ẹ̀dì báyìí láti wọ́ Jésù jáde torí gbogbo bá a ṣe ń lọ tá à ń bọ̀ lórí bẹ́ẹ̀dì nílẹ̀ níbẹ̀ láti wọ́ jáde kí ṣeré èmi ò mọ́rọ́ pa very beautiful lady very responsible ṣùgbọ́n tó bá ti dọ̀rọ̀ pé kí ni Jésù bá wò tó rẹ Jésù ni. olórí burúkú àwọn ọmọ tó máa ṣe ní lójú Jésù lọ́mọ tí máa gbá wọn lọ́mọ àti ìyàwó oníyàwó ń dọ́gì inú ọ́fíìsì níwọ̀n àwọn kan wọ́n ti pín àdúrà fún wọn àwọn kan ti ṣí èrè lọ́wọ́ ti ń gbàdúrà nínú ọjọ́. ànígbà tá a ṣe tán kándù yẹ ìkan lára àwọn kándù tó kan ìyá mi wá ní ẹ̀rọ tì mí ìwọ ló jẹ́ kí kándù kan mo ní kíni mo wá mọ lójú báyìí mo ní kíni èló náà ń ta kándù jẹ́ ká tún lọ ká lọ jàmàlà street yẹ ní rírí ọ̀nà kíní mi ní sọ́tò lẹ́yìn kan lè lọ mọ̀ àjàmàlà kan ara kándù ara oríṣiríṣi nǹkan ẹ mọ̀ replenishment oríṣiríṣi nígbà tá a tún délé báyìí mi yẹyẹ tí mo ṣe ń jọ yẹn mo ní wò jẹ́ ká tún ti Jésù ṣubú já ti ṣubú la tó jíra wa sórí bẹ́ẹ̀dì so gbogbo kíni kí wá ní mo jáde kí n máa wá pe lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù. bẹ́ẹ̀dì lẹ́gbà Jésù àwọn eléyìí nínú píkṣọ̀ tí Jésù á sì máa wò wọ́n sì máa gbá ọmọ ọlọ́mọ àti ìyàwó oníyàwó wọn máa gbá wọn dọ́gì níwà wọ́n ti fi àwọn nǹkan sínú àwẹ̀ àti àpéréyà nínú ọdítọ́ríọ̀mù tó ti ń gbàdúrà ṣáwé nígbà táwọn kan ti wà lórí ẹ̀ tó wà lórí òkè tó ti gbàwẹ̀ lọ fún 7 days. báwọn kan ti fẹ́ ya wèrè sínú ọdítọ́ríọ̀mù bí tó ti tọ́rí mọ́lẹ̀ tó ti gbàdúrà ẹ̀mí sọ̀kalẹ̀ níwà ẹ̀mí ti sọ̀kalẹ̀ ẹnu pásítọ̀ pẹ̀lú ìyàwó oníyàwó níbi tó ti ń bá wọn dọ́gì. ṣe mọ̀ páwa tá àti ẹ̀ kì í ṣe bọ́nàgẹ̀ mo tiẹ̀ fẹ́ béèrè kankan tó rẹ́yìn tó máa lẹ́tìrẹ́sì júrú wa ẹ lọ ẹ̀yìn àti light up mo fẹ́ béèrè kankan ṣe mọ̀ pé wọ́n ní pé ọ̀rọ̀ tí ò bá yé ọmọ kékeré ó mọ̀ ń béèrè ni ṣe mọ̀ pé irú àwa tá à ṣe Jésù yìí ṣe mọ̀ pé ó láwọn ìbásùn kan tá a ti ṣe tá a mọ̀ pé kíní yóò dẹ̀ lẹ́tọ̀ọ́ o irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ pé ohun èèyàn nílé ìjágere tó bá ń gbó lọ́wọ́ ṣòye yín èèyàn nílé ìtìjú òní jẹ́ kéèyàn lè ṣe bó ṣe yẹ kó ṣe ṣẹ́mọ̀ ó ti yé yín irú àwọn pásítọ̀ ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ìjọ wọn ṣé wọ́n máa ń mọ̀ pé ṣé dádì náà máa ń pè wọ́n àbí kí náà máa ń pè. èmi ò rí lẹ́tìrẹ́sì pẹ̀lú pásítọ̀ you can imagine nínú auditorium káwọn àwọn ọmọ ọjọ́ míì ṣì wà bóyá àwọn kan ṣì wà waiting room tó ṣì ń dúró dè wọ́n you can imagine what these people are doing ọlọ́run amúyín lágbára ọlọ́run change the ẹ wo a máa wá àwọn agent fún yín àwọn tá a bá ti mọ̀ pé ń toast bẹ́ẹ̀ ni àwọn àti kámẹ́rà àti gbogbo ẹ̀ láwọn fáwọn yẹn gájẹ̀ láti kó gbogbo yìí. yẹ wọ́n gbọ́dọ̀ wá sọ fún wa bí bàbá ṣe ń dún wọ́n gbọ́dọ̀ wá sọ fún wa bí dáàdì ṣe ń dún. mọ nǹkan tó ṣẹlẹ̀
wọ́n ní wípé kí lorúkọ la máa kó la máa fi lé yín sí ṣe ní wèrè ni. wèrè ni wọn. èèyàn òfò èèyàn ibi yìí. irú àwọn wèrè yìí ẹ ṣe jàre. mo ti rẹ́rìn. bó ṣe yẹ kó rí nìyí. pé àárẹ̀ òní family yìí. ẹ kù ṣe àárẹ̀ God bless you. it is well ẹ ṣe àmì o. Well done to all Father members. God bless you all. Any wonderful. Yeah. Ancestors advocate ẹ jẹ́ ń gbé yín sókè bóyá yìí dẹ́ lè fún wa ní. tẹ bá rí bó ṣe mú mi sí àárín níjẹ ẹ bèrè lọ́wọ́ gbogbo ilé bó ṣe mú mi sí àárín níjẹrin mo bá wọn po grandpa yín mo bá po. ó bẹ́tà. grandpa yín Ayẹni. Ayẹni lòdì lọ́wọ́ ìyá mi ẹ gbélé gbọ́. ọjọ́ Monday ó ní agbára o. ẹ̀rí àjìmú ẹ ṣe thank you so much. àti pé ọkùnrin tì mí sẹ́yìn ò mọ̀ pé Jésù gan dóbò ní Jésù dó Mary Magdalene náà. ó dò. àti rí evidence náà. sẹ́yìn dóbò náà. máa ní mo ṣe bá gbá. ẹ dúró ná ancestors advocate ẹ jẹ́ kí n tiẹ̀ tún sọ nǹkan kan. ṣé mọ̀ pé tán bá ágì lọ tán bá ágì bọ̀ wọ́n sọ wípé he came as a man gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ṣóyè yín. now he grew up as old as 33 years kan tó gun léṣù gun ní gbogbo ẹ̀. ṣùgbọ́n nínú bí bàbá ẹ̀ ṣe dá wa tá a ṣe gbàgbọ́ àbí tá a ń tanra wa at the age of bóyá bíi 10-11 ẹ̀yin ọkùnrin tẹ̀ wá nulẹ̀ ẹja mi ti bá ń parọ́. Number 1 nígbà tá à ń attain adolescent age ó ní kókó kan tó mọ sọ sáwọn ọkùnrin láyà tí ó mọ dùn wá báyìí tẹ́ pé fún rẹ̀ náà ni ó parẹ́. lẹ́yìn ìgbà yẹn àwọn kan máa ń ní symptoms pé odò abẹ́ ń ro wọ́n náà bá bẹ̀bẹ̀ as a matter of fact wọ́n ti ní pé kẹ́lòmíì lọ sọ hospital nígbà tó dé hospital ó ní láti lọ ṣe nǹkan tó yẹ kó ṣe o ọ̀rọ̀ rí ò gbẹ́bọ́ kó gbé tútù lọ́rọ̀ ẹ gbà. báwo wá ni Jésù tán ló wá àṣẹ lẹ́ran ara báwo ló ṣe ṣe for 33 years tí odò abẹ́ tí ò máa ró tí kórópọ̀n ò máa sọ́rọ́. ọkùnrin sì ní ẹgbàgbé ẹ wọ́n gbà wá. Mary Magdalene ìgbà ká tẹ́ bá lọ ka Mary Magdalene kí lórúkọ ẹ̀ ìwé títí ẹ̀ Mary Magdalene ń kó ìbásùn fún Jésù àwọn méjèèjì ń gbé ìṣàrà wọn sọ. ẹni tí Jésù bá ti dá wà. light up má bá yín jà ẹ bá yìí sí lórí parọ́ tó tọ́jú kan tó ń sọ o. ẹ dúró ná ṣé ká wá sọ wípé mo ń bọ̀. mo mọ̀ pé nǹkan tó ń sọ tòótọ́ ni. orí yín pé brọ́dà mi. àmì catholic má fà wà níbi ìtọ́jú o. ṣẹ́ni tí Jésù bá ti dá wà tó excuse àwọn disciples ẹ̀ tó lóun fẹ́ lọ wà òun fẹ́ lọ dá wà ẹ lọ máa ka àwọn epistu àwọn tó yọ kúrò nínú Bible yẹn Mary máa lọ ń bá ó máa ń gbẹ̀ǹṣì Mary Magdalene bọ́bọ́ yẹn dóbò wọ́n kàn parọ́ fún wa ni ó dóbò òun náà máa dùn bẹ́ẹ̀ báwo lè yẹn ṣe máa lọ 33 years nígbà tí ìṣòkò bọ́ àbí kò lóko ni ó dóbò náà. torí wọn ló wá gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ni àwọn ẹlẹ́ran ara dẹ̀ mọ bó ṣe máa ń ṣe wá tá a bá ṣe kínní ó tiẹ̀ máa ń bá kanra dé. ẹ lọ máa ka àwọn ẹ̀pítù tó ń yọ kúrò nínú kí náà pè tó ń yọ kúrò ní Bible yẹn ẹ lọ máa ka àwọn tó lọ. ó dóbò ìyá mi ṣe mọ̀ pé ìgbà tí Jésù lọ tán Jésù dóbò mọ́mí ṣe mọ̀ pé ìgbà tí Jésù lọ tán Mary Magdalene gbogbo àwọn àpòstù ló bá jà nítorí pé àwọn àpòstù wa ń parọ́ Mary Magdalene wá sọ fún wọn pé ìgbà tí Jésù wà láyé báyìí má kàn ló ṣe ṣe because Apostle Paul òun ló kọ most of the New Testament. ẹ ṣeun bàbá mi thank you. Apostle Paul wasn't there so ìkọ́ táwọn disciples ń sọ fún Apostle Paul Apostle Paul ńkọ́ Mary Magdalene was tackling them because Mary Magdalene know more than them. Of course wọ́n jọ ń wà ní Jesus Christ àti Mary Magdalene jọ máa ń wà ní bàbá mi
ǹjẹ́ mọ̀ wípé ara disciple ni Mary Magdalene wà wọ́n yọ kúrò ní tó sọ fún yín pé 12 is a lie ara àwọn Mary Magdalene wà lára àwọn disciple tó mọ̀ Mary Magdalene mọ̀ Jesus Christ more than àwọn tó kọ Bible. tó Jésù ṣe kíní yìí. Màmá mi ó dógbò ẹgbà bẹ́ẹ̀ ó dógbò ẹgbà bẹ́ẹ̀. wọ́n gbé mi. kí wá ló dé tí wọ́n wá tí wọ́n. àwọn agbẹ́ni kan wá látòdì ọ̀run tí Olúwa tó sọ̀kalẹ̀ láti wá gáìdì àwọn èèyàn wọ́n pè wọ́n ní Nephilims or whatever. Àwọn áńgẹ́lì yẹn ìgbà tó délé ayé tọ́lá àwọn obìnrin bọ́ ṣe fáìntò wọ́n bẹ̀rẹ̀ sí ní bá wọn sùn. Àwọn angels yẹn lọ bí àwọn giants. Àwọn ọmọ Yahweh nìyẹn. Àwọn ọmọ Yahweh yes lọ́dọ̀ àwọn giants. Ẹ dúró ná ẹ dúró ná. Àwọn ọmọ ènìyàn fáìn wọ́n dẹ̀ wá. Ẹ dúró ná ẹ dúró ná. Táwọn angel bá kó ìbásùn fáwọn ọmọ ènìyàn ta ni Jésù tó lóko lábẹ́ tí ṣe pópó ẹ̀ òpè tí èdè kó bá sùn fún wọn. Ẹ dúró ná. Ọkọ̀ wá fẹ́ǹsì bọ̀bọ̀ yẹn wọ́n parọ́ mọ́ ẹ dúró ná ẹ dúró ná gbogbo eléyìí tẹ́ ń sọ yìí ó yá gbogbo eléyìí tẹ́ ń sọ yìí ṣé kí n mọ̀ pàrọ̀ tán yìí gbogbo ibi tí máìlì tèmi lọ ń sìn ẹ jọ ṣé mo lè ṣì lo Bible láti gbàdúrà Èkó lọ sí Òní pé gbogbo Èkó lọ sí Òní kọ́ lọ́n bá mi dà padà tó gbogbo òbò tí mo ti mísì lórí Jésù yìí ṣé máa rọrùn wọ̀ báyìí gbogbo èyí tí mo ti mísì lórí pé tóbìnrin máa thank you Jesus tóbìnrin àbábóbìnrin sọ̀rọ̀ sá máa délé àyà wa máa gbé túpé pé àbóbìnrin sọ̀rọ̀ àwa náà látún máa pé ọmọ yẹn pé wo ní tí mo sọ lánàá ni orí mi ò pé ní o mi ìmọ̀ tó ń ṣe mí ní o Jesus ní o àṣẹ Jésù tá fi dẹra mọ́lẹ̀ jẹ́ kí wá ló dé táyé pé àwọn ń blame àwọn pásítọ̀ tó ń gbẹ́ṣìn kí ló dé tá ń blame wọn. Ṣé kí n bọ́ọ̀sì bọ́bù yìí? Bẹ́ẹ̀ni. Yahweh gan dógbò odò Mary. Èwo tó ní Yahweh. Ó ní màmá mi ó ní ẹ̀mí Ọlọ́run sì ń gba ṣáàdù ẹ̀ ó dùn lé lórí. Ó ràgàbó. Ó ní Yahweh gan ṣebí ṣebí wọ́n ló dá wọn láwòrán ara ẹ̀ Yahweh gan lóko náà ó gan ń gbé ìṣì Mary náà. Ojú ẹ̀mí mímọ́ ni Mary ní. Ẹ̀mí mímọ́ ó ń gbé ìṣì Mary. Báwo ló ṣe lójú ẹ̀mí mímọ́ tí Yahweh tó bàbá Mary sùn? Báwo ló ṣe lóyún ẹ̀ṣọ́ bàbá? Best life leave this thing jare old things wo ni máa lé bá I will pursue and overtake. Ẹ wo gbogbo ẹni tẹ́ bá ṣe. Ẹ ní pásítọ̀ bọ̀ bẹ́ẹ̀. Ẹ bá láwọn pásítọ̀ èmi kọ́ta ṣe ń blame àwọn pásítọ̀ ní pé torí pé wọ́n ní title as èèyàn Ọlọ́run. Ẹ jọ gbogbo lé. Ẹ má kọ́ ní title as èèyàn Ọlọ́run ni kò sẹ́ni tó èmi sìn Godfather sìn mo ti bá bó èmi tẹ́ ń wò yìí mo ti bó bìrì 7 at the same time. Láì ṣe ràkúnmí. Confam lórí national TV ló ṣe sọ yìí. Bàbá mi láì ṣe Muhammed ṣé Muhammed ní fámìlì yìí ni Muhammed. Ẹ ya ẹ dúró. Àbúrò David ni wọn. No àbúrò Muhammed ló bá àwọn ìyàwó ẹ̀ mẹ́sàn-án sùn lálẹ́ ọjọ́ kan fámìlì Muhammed. Ìyá aṣẹ́rò bí kíní ni bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rẹ̀ àjẹsọ̀rọ̀ ó dẹ̀ ń ṣe inú mímọ́ la fi ń ṣe tiwa. Ó yá ẹ ní sùúrù. Ẹ máa wò ó tì. Ẹ ní sùúrù. Ọkùnrin ó ti lè jẹ́ kí mi máa lọ tè. Ó fẹ́ sọ kọ́kọ́ fún gbogbo lé. Please when you are praying stop praying to God of Israel. Be calling the Ọlọ́run Olódùmarè ni kó o máa pè. Stop praying to Yahweh. You are praying to an idol. Ọlọ́run Olódùmarè ò kì í ṣe Yahweh. Yorùbá ń pè ní Olódùmarè, Hausa ń pè ní Ubangiji, àwọn Igbo, African has name based on their language fún Ọlọ́run Olódùmarè. Àwọn Africans nìkan la mọ̀ nǹkan tó ń jẹ́ Ọlọ́run Olódùmarè. Àwọn pákéjì òṣàlú wọn ló pákéjì sínú Bíbélì tó wá ń tà fún yín. Yahweh is a Canaanite idol, a Canaanite national god. Allah is Arabian idol. Ó ní èmi ni Allah. Ẹni mímọ́ eléyìí Mecca. Stop praying to God of Israel. Remove Yahweh. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń kọ wèrè Yahweh Sabaoth. Yahweh Sabaoth. Òṣàlù onílù. You are worshiping an idol. You are worshiping a Canaanite idol.
Start calling God. Ọlọ́run Olódùmarè ní kó jẹ́ kó máa wà ní ètè ẹ̀, kó gba orí ẹ̀ mú kó máa pe Ọlọ́run Olódùmarè. Remove God of Israel and Yahweh from your mouth. Àwọn tó ń bá wa kọrin gan, we need to work on them. We are no longer listening to you praising an idol again. Because all those Yahweh something, àṣírí ti tú. Àṣírí ti tú. Go to my page. Ẹ máa ráwọn bàbá wa tó lọ sí First Nigerian Man tó lọ sí space. Ẹ wo bàbá mi ṣe mo tag yín. Bàbá ló ti bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ bá post fídíò yẹn bàbá mi Okay. Ẹ bá mi download fídíò yẹn yín náà post sí platform yìí. Ẹ jẹ́ káwọn èèyàn wa mọ̀ wípé God of Israel Yahweh òòṣàlù kan lẹ̀ ń bá wọn bọ. Please stop, remove God of Israel from your mouth. Everybody worry about the last. Thank you so much. Mi ò ní wá yín tì. Àfìgbà tẹ́ bó Jésù lójú pátápátá gbàgbà ìtọ̀. Ó finish. Mètúsẹ́là. Gbogbo wa máa tiẹ̀ advertise agbúdọ̀ máa follow ara wa ń sìn ká máa build the tentacles wa. Mètúsẹ́là. Ó yẹ sáré bá mi gbóhùn sókè. Mètúsẹ́là. Mètúsẹ́là ṣe wà ń bẹ̀. Ẹ ní láti unmute o. Mètúsẹ́là. Okay, order. Babson T. Cynthia. Babson ṣe wà ń bẹ̀. Mo fẹ́ round up kí n lè lọ dáná. Babson ó dà. Dáramọ́lá. Mo fẹ́ sọ̀kọ̀ fún yín. Sẹ́yìn náà wo statue Jésù ṣubú ni. Rárá o, ṣé mo pé ẹni sì ẹ mọ̀ pé kí n ṣe ń gba ìbùsà pọ́n wọ́n ẹ̀bí. Bẹ́ẹ̀ni, of course, gbogbo alámọ̀. Wọ́n yọ a lot of good news Bible gan tiẹ̀ sì fà wọ́n díẹ̀ sílẹ̀. Èmi ní fún Bible yẹn mo ní lọ́wọ́. Gbà sí ní mo travel yẹn pé màá search ilé màá fún ẹyin tó bá di àárọ̀ máa. All right. Mo máa ní ìdí ẹ̀ ká máa fi fàájà lọ. Máa fún yín. Òótọ́ ní Jésù tó kó lóòótọ́. Àǹtí ṣẹ́yìn ẹni voice message ẹni voice over kìíní yẹn torí mo fẹ́ gbọ́ kíní báwo ni sáwọ́dì Jésù ṣe dùn. Ó mọ tá a bá dọ̀rùn ó wà lára tán máa play fún wa. Bóyá Jehovah listen. Get out. All right. Wílò àti dà Mètúsẹ́là ó yẹ sáré bá wa sọ̀rọ̀. Ẹ mọ̀ wá bí o bàbá o. Yes sir. Ẹ kálẹ̀. Yes. Gbogbo fàájà mo gbogbo ní o. Yes sir. Ẹ ti ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ Jésù yẹn gan ọ̀rọ̀ ẹ ló fẹ́ sọ àwọn àná tó lè tàn tí wọ́n fi 3 days ago. Kí ló dé? Mo kí gbogbo I love Jesus. Tí mo sọ pé shut up Jesus from your village. Mọ́mí yẹn gbọ́ nìyẹn bá àwọn gbẹ́ná rù ní owó ní níbi ti di ojú bá slide àwọn onígbà àwọn kọlọ́wọ́ mo jẹ́ sọ ní comment section mo sàmọ̀ ẹ̀gbọ́n bá mi wọ́n sọ pé ká máa bẹ màmá kí ló lè bẹ fún wọn ẹ̀wọ́n tó di kí ni pé kí ló ṣẹlẹ̀ wọ́n máa ń bọ̀ àfọlọ́fọlọ́ bá fọlọ́ gbọ́rọ̀ Jésù ní ìráyè òkú yẹn. Àsìkò tá a máa fàájà lélẹ̀ bẹ́ẹ̀ni wọ́n máa padà wá mọ́mì náà máa wà liberated bọ́nàgẹ̀ nígbà tí èmi àti bọ́nàgẹ̀ sọ̀rọ̀ wọ́n ní mọ̀ sí àwọn wà addicted sí ọ̀rọ̀ Olúwa lóòṣèlú àlọ́ jẹ́ bí wọ́n ti wà liberated sí ìyá ti gbàtú sílẹ̀ and she is doing very fine. Irọ́ ni mọ́mì máa wà liberated ẹ gbàgbé ṣé mọ̀ pé ogun tá à ń jà yìí ogun ọjọ́ tó ti pẹ́ ni. A máa need extra dose fún mọ́mì o. A máa need extra dose but ó máa ṣẹlẹ̀ ẹ gbàgbé. Ó máa ṣẹlẹ̀. Ọlọ́run ló mọ̀ ọmọ máa ń wo báyìí ṣé ọ̀bọ̀ ìjẹ̀ ṣe fi kú small day ṣá máa 40 plus. It is well. A máa fàájà ẹ mọ̀ wọ̀rí ìyanu àṣẹlẹ̀ a máa ṣe Ọlọ́run á fún wa ṣe Elédùmarè á fún wa ṣe ẹ ṣé bàbá mi. Now ẹ jẹ́ kí n mú nǹkan kan jáde ká tó lọ lẹ́nu. Wèrè alákọ̀ọ́kọ́ tó wà nínú body of Christ mo kọ nǹkan sílẹ̀ níbi iṣẹ́ onírọ́ ló máa ń lẹ́lẹ́rìí òun wà lọ́rùn ìwé ibi iṣẹ́ mi lélẹ̀ ẹ rí àwọn nǹkan tá a draw síbẹ̀ and everything
mo kàn kankan sẹ́yìn ẹ̀ ní àná, mo kàn wá ń bi iṣẹ́ náà ni wọ́n dẹ̀ gbé wá bọ́n ṣe máa ń gbé wá. mo kọ́kọ́ kọ́ pé the foundation of our lives being destroyed is humanity with love. It is being replaced by religious activities. But unfortunately, it has made things to go worse. Knowing that even on a very sunny day, not 10 bottles of sweet drink can take the place of water, cold water, has on a very hot day. Now take this or you leave it. Ẹ jẹ́ n sọ ní Yorùbá. Nǹkan tẹ́lẹ̀dùmarè, or irrespective of that location on planet Earth, the first foundation of our existence is humanity with love. Unfortunately, foundation yẹn wọ́n ti bàjẹ́, wọ́n wá ń replace ẹ̀. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní tìpilẹ̀ṣẹ̀ bá ti bàjẹ́, kò sí ní téèyàn gan fẹ́ ṣe, kò sí ní tẹ́nìkan gan fẹ́ ṣe. Ìpilẹ̀ṣẹ̀ tán wá bàjẹ́ yẹn, instead kí wọ́n strive láti wo gbogbo tán kọ́ sórí ẹ̀ padà ká tún foundation yẹn ṣe with truth, love and humanity. Wọ́n wá ń try láti patch ẹ̀ up pé ẹ jẹ́ ká patch ẹ̀ up fún wọn. Ó ní religion ṣe wá as a means to control, and it is working very well until now. Now, ọ̀rọ̀ religion tí wọ́n wá gbé wá to replace the foundations of truth, love and humanity, ó dàbí ẹni tó mu Coke or Fanta or Sprite or 7up nínú oòrùn burúkú òun ilẹ̀ Haúsá. Ẹ̀yin tẹ́ ẹ bá ti experience ẹ̀ rí, ó bá mu 10 bottles of Coke or Fanta or Sprite or anything sweet, it can never take the place of one small bottle of cold water on a sunny day.